Africa Content TV. Ẹni bá bẹ́ bọ́lá orí ẹgbẹ̀rẹ̀ ló bá mi torí ẹ̀ orí ọwọ́. Ẹni bá fẹ́ lówó tó bá fẹ́ lówó lọ́dún yìí bá mi kọ́ ni orí ọwọ́. Ojú ìrọ̀wúrọ̀ yìí ó wẹ́lẹ̀ lásọ̀rọ̀. Ibẹ̀ kọ́ ni ìlànà lè mú mi orí ọwọ́. Gbẹ̀gbẹ̀ ni gbogbo